Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn bó ṣe ń lọ láti ìkànnì Àríyá Gàlọ́ TV. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ebi ń wọnú kọ́rọ̀ mi ò wọ̀ o. Bébí bá ti kúrò nínú ìṣẹ́ bùṣe o. Arábìnrin agùnbánirọ̀ kan ló fi ìtara ọ̀wọ́n gógó tí ń bẹ nílùú sọ̀rọ̀ sí ìjọba. Ẹ máa bá wa bọ̀. Gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ olùdíje sípò ààrẹ ẹlẹ́gbẹ́ òṣèlú African Action Congress AAC Ọmọyẹlé Sowore ti kéde àtìlẹ́yìn rẹ̀ fún agùnbánirọ̀ tó ṣe fídíò kan láti sọ̀rọ̀ nípa bí gbogbo nǹkan ṣe wọ́n ní Nàìjíríà. Sowore nínú àtẹ̀jáde kan tó fi sójú òpó X rẹ̀ lọ́jọ́ Ajé sọ pé òun ti lọ bá ọmọbìnrin náà àti pé òun àti agùnbánirọ̀ náà ni àwọn jọ lọ máa rí adarí ìjọba ìbílẹ̀ tó wà tó ń ránṣẹ́ pé ó ní òun àtàwọn agbẹjọ́rò kan ni àwọn jọ ń tẹ̀lé agùnbánirọ̀ náà láti lọ yọjú sí LGI rẹ̀. Sowore sọ pé àwọn kò bá LGI náà ní ọ́fíìsì ní gbogbo àsìkò tí àwọn fi ń dúró dè tó sì jọ wípé ó ń sá fún àwọn ni ní òpin ọ̀sẹ̀ ní fídíò kan gborí ayélujára níbi tí agùnbánirọ̀ kan ti ń sọ̀rọ̀ lórí bí ọ̀wọ́n gógó ṣe ń ṣàkóbá fún òun tó sì mú ìpalára bá òun. Ọ̀dọ́bìnrin kan tó ń ṣe agùnbánirọ̀ lọ́wọ́ nílùú Èkó ti di gbajúmọ̀ ọ̀sán gangan lórí ayélujára Nàìjíríà lẹ́yìn tó ké gbàjarè síta lórí bí ètò ọrọ̀ ajé Nàìjíríà ṣe dẹnu kọlẹ̀. Nínú fídíò kan tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní agùnbánirọ̀ náà ti sọ pé gbogbo nǹkan ti gbówó lórí àti pé kò rọrùn fún aráàlú láti ra ẹyin àtàwọn oúnjẹ míì mọ́ gẹ́gẹ́ bí ohun tó sọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ṣe dáadáa tó níbi tó bá ètò ọrọ̀ ajé Nàìjíríà dé. Gbáǹkọ́gbìn ìyà ló sì ń jẹ aráàlú Agùnbánirọ̀ náà ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìjọba yín kò san aráàlú rárá ààrẹ burúkú ni yín. Tinubu ààrẹ burúkú ni ọ́ ìlú Èkó rùn gidigidi. Kò sí ibi tí èèyàn lọ ní ìlú Èkó tí kì í rùn. Ó jóni wá bí a kò bá lè sọ̀rọ̀ sókè lórí àwọn ohun tí ìjọba ń ṣe tí kò tẹ́ aráàlú lọ́rùn. Lẹ́yìn tó ṣe fídíò náà tán ní ọ̀pọ̀ aráàlú bẹ̀rẹ̀ sí ń fi èròǹgbà wọn léde lórí rẹ̀. Bí àwọn kan ṣe ń kan sára sí ọ̀dọ́bìnrin ọ̀hún ní ọ̀pọ̀ àwọn míì ń bu ẹnu àtẹ́ lù pé kò lẹ́tọ̀ọ́ láti máa sọ̀rọ̀ kògbákùgbé sí ìjọba tó wà lóde látàrí pé ó sì ń sin ìlú lọ́wọ́ gẹ́gẹ́ bí agùnbánirọ̀. Ọjọ́ kejì tí fídíò náà jáde lórí ayélujára tán ló kéde pé àwọn aláṣẹ NYSC ìpínlẹ̀ Èkó ń dúnkokò mọ́ òun àti pé wọ́n pàṣẹ fún òun kí òun lọ yọ fídíò náà kúrò lójú òpó òun ó ní ẹ̀yin ọmọ Nàìjíríà, àjọ NYSC ti ń dúnkokò mọ́ mi pé kí n má mẹ́nuba ọ̀rọ̀ náà mọ́. Láàárín wákàtí 24 péré ìjọba ti ń halẹ̀ mọ́ mi bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn aláṣẹ NYSC. Ẹ̀yin ọmọ Nàìjíríà, wọ́n mọ orúkọ mi wọ́n sì mọ ibi tí mò ń gbé. Ẹ jọ̀ọ́ tí ẹ kò bá gbúrò mi mọ́, ẹ mọ àwọn tí ẹ máa di ẹ̀bi ọ̀rọ̀ náà lé lórí mi ò ṣe ohun tó burú Agùnbánirọ̀ náà fi ohùn obìnrin kan léde tí obìnrin náà sì ń pariwo mọ́ lórí fóònù pé kó lọ yọ fídíò náà Yàtọ̀ sí obìnrin ọ̀hún, àwọn akẹgbẹ́ rẹ̀ míì tún jábọ̀ fún pé àwọn aláṣẹ NYSC ń wá látàrí fídíò tó ṣe nítorí ó lòdì sí òfin kí agùnbánirọ̀ máa sọ̀rọ̀ lòdì sí ìjọba. Àmọ́ ṣá ọ̀dọ́bìnrin náà sọ pé ohun tí àjọ NYSC sọ ni pé kí àwọn má darapọ̀ mọ́ òṣèlú. Wọn kò sọ pé òun kò lẹ́tọ̀ọ́ láti sọ ohun tó ń dùn òun lọ́kàn. Wáyé lára àwọn tí ó gbóríyìn fún ọ̀dọ́bìnrin náà ní igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ Atiku Abubakar tó júwe rẹ̀ gẹ́gẹ́ bí akínkanjú àti ọmọ Nàìjíríà rere. Atiku ló fi ọ̀rọ̀ náà léde lójú òpó X rẹ̀. Atiku sọ pé orí mi wú fún ìgboyà àti òye rẹ̀ bí kò ṣe bẹ̀rù láti sọ̀rọ̀ sókè láìro ohun tí àwọn alágbára yóò ṣe. Olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ PDP náà sọ síwájú sí pé níṣe ló yẹ kí ìjọba ṣàtìlẹ́yìn fún agùnbánirọ̀ náà dípò kí wọ́n máa halẹ̀ mọ́. Ó ní dípò ìdúnkokò mọ́ni níṣe ló yẹ kí wọ́n ṣúgbà rẹ̀ nítorí ó jẹ́ àpẹẹrẹ rere fún ọjọ́ ọ̀la. Ohun tó ṣe ń fi hàn pé àwọn adarí wa lọ́la ti wà láàárín wa lónìí wọ́n sì ṣetán láti tún ọjọ́ ọ̀la wa ṣe Lára àwọn míì tó tún ń ṣègbè lẹ́yìn agùnbánirọ̀ náà ni ẹgbẹ́ òṣìṣẹ́ TUC. Ààrẹ ẹgbẹ́ náà Festus Osifo sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Channels pé bí ìlú ṣe rí ti sún ọ̀dọ́bìnrin náà ló mú kó sọ̀rọ̀ sókè. Nítorí náà níṣe ló yẹ kí ìjọba kọ́ bó ṣe lè farada irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ dípò kan máa lẹ̀ mọ́ ẹni tó bá sọ̀rọ̀ sí. Ó ní ẹ wo ọmọdé tó ń ṣe agùnbánirọ̀ lọ́wọ́, agbára wo ló ní láti dojú ìjọba bolẹ̀? Nítorí náà ohun tó ń dùn lọ́kàn ló sọ síta Olórí ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún tún sọ síwájú sí pé bó tilẹ̀ jẹ́ pé kò burú tí aráàlú bá fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba, kò yẹ kí wọ́n ti àṣejù bọ́ títí di àsìkò tí à ń kó ìròyìn jọ. Àjọ NYSC kò tíì sọ nǹkan kan lórí ọ̀rọ̀ náà mọ́.
tó ò kí ń dùn kó pọ̀.